láti tún ìrètí àwọn ọmọ tó ní ìpèníjà ara ṣe. Wọ́n ti ké pe àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti ṣe àtìlẹ́yìn fún ilé ìtọ́jú fún àwọn ọmọ tó ní ìpèníjà tàbí àìlera ara tó wà ní ìlú Ìjẹ̀bú-Òde. Olùdásílẹ̀ ilé náà, onínúure ènìyàn Ọ̀gbẹ́ni Abíọ́dún Enílárí Pàṣídà pẹ̀lú ìyàwó rẹ̀ Ìyáàfin Esther Olóyè Pàṣídà ni wọ́n fi ìpè yìí kẹ́dùn nígbà tí wọ́n ṣe ìbẹ̀wò sí àwọn ilé amáyédẹrùn náà, eléyìí tó gbilẹ̀ sí ojúlé 6 sí 7 ní òpópónà agbègbè Hasan Lásìsì, Sábó Ìtànrín ní Ìjẹ̀bú-Òde. Mercy Ezechi jábọ̀ ròyìn wípé ilé ìtọ́jú náà ni wọ́n dá sílẹ̀ ní ọdún 5 sẹ́yìn. Ẹgbẹ́ ìkan ìròyìn náà látẹnu Ìdòwú Ògúnbàjò. Àjọ Focus on Disability Foundation Home, léyìí tí wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ ní ọdún 2020, ni ó jẹ́ ilé tí ó wà fún àwọn tí ó ní ìpèníjà ara, léyìí tó wà ní ojúlé 6 sí 7 ní àdúgbò Hasan Lásìsì lágbègbè ọ̀nà Ìtànrín, Ìjẹ̀bú-Òde, ìpínlẹ̀ Ògùn. Àjọ yìí ni wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ láti fún àwọn ọmọ kékeré tí ó ní ìpèníjà ara ní oore ọ̀fẹ́ àti ìrètí. Pẹ̀lú ilé méjèèjì tí wọ́n kọ́ lọ́tọ̀ọ̀tọ̀ fún àwọn ọkùnrin àti obìnrin, ilé àjọ Focus on Disability yìí ni ó ní ìpèsè tó dára pẹ̀lú ipò ohun èlò lóríṣiríṣi àti àwọn ohun èlò ìdárayá láti ṣe àwọn ọmọdé yìí ní àǹfààní. Ilé àwọn tó ní ìpèníjà ara yìí tí wọ́n pè ní Focus on Disability, gẹ́gẹ́ bí olùdásílẹ̀ náà ṣe sọ, tí í ṣe Sir Abíọ́dún Pàṣídà lákòókò ìbẹ̀wò sí ilé àwọn onípèníjà ara yìí. Ó ní ilé yìí wà ní kíkọ́ pẹ̀lú ìdí ìtànkálẹ̀ ìfẹ́ àti oore ọ̀fẹ́. Nígbà tí ó sọ ìrírí rẹ̀ pẹ̀lú àwọn ọmọdé tó ní ìpèníjà ara yìí nínú àjọ Focus on Disability yìí, olùdásílẹ̀ yìí Sir Pàṣídà sọ ipa pàtàkì àti ipa takuntakun léyìí tí àjọ náà ń kó fún ètò ẹ̀kọ́ àwọn ọmọ kékeré yìí àti ìrónilágbára wọn. Níbẹ̀ ló ti wá kó sí àwọn tó lámìlaka léyìí tí wọ́n fọwọ́ họrí nínú ọmọ Nàìjíríà fún ìrànlọ́wọ́. Nínú àwọn ọmọ tí ó ní ìpèníjà ara yìí sọ ìrírí wọn léyìí tí wọ́n sì fi ẹ̀mí ìmoore hàn fún olùdásílẹ̀ ilé onípèníjà ara yìí fún ti ipa pàtàkì òun ipa ribiribi tó kó nígbésí ayé wọn, gẹ́gẹ́ bí ó ṣe ń ṣe bí bàbá, ìfẹ́ tí ò níye àti ìrètí tí ó fi sí wọn lọ́kàn wípé àwọn yóò di èèyàn gíga ní ọjọ́ ọ̀la ní àwùjọ láì bìkítà ipò tí wọ́n wà báyìí. Àjọ Focus on Disability Children Foundation Orphanage Home, tí í ṣe ilé àwọn onípèníjà ara yìí, ni wọ́n dìídì gbé kalẹ̀ fáwọn ọmọ kékeré tó nípèníjà ara léyìí tí wọ́n lè jẹ́ kí ààlà ọjọ́ iwájú wọn ó ṣẹ. Fún ìrànlọ́wọ́ àti ìrànwọ́ sí i, àpò ìfowópamọ́ ilé-iṣẹ́ ọ̀hún ní 2022 8152 73, tí í ṣe ilé ìfowópamọ́ First Bank. Orúkọ tí ilé ìfowópamọ́ ọ̀hún yóò gbé jáde ní Focus on Disability Foundation, léyìí tí ànáwó sí àwọn èèyàn yóò ní ipa rere àti ipa ribiribi lórí àwọn ọmọ tí ó ní ìpèníjà ara yìí láwùjọ. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Ìdòwú Ògúnbàjò ló ń ṣe àtúpalẹ̀ ìròyìn.